nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Má gbó owó mi bó pẹ́. Má gara wájú ti bí fún wọn lówó wọn. Má gbó owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Sàámú ṣíkà àdé fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Sàámú fún wọn lówó wọn. Wọ́n kì í jó sọ bẹ́ẹ̀. Didi sẹ́skẹ́lẹ́ Didi ẹ pàdé mi ní kókó ìlú mo lọ ra nǹkan ọbẹ̀ ni mo lè ti bá yín ra ẹ̀pọ̀n ẹran sí ṣé tí bá ti ṣe tán kí n bá yín bù wá. bàbá ẹ ló máa jẹkun ẹran kù. mo ṣe ń bínú sí mi ni. ó rọ̀ mú ẹran. ó rí papọ̀ ẹran lórí burúkú ọlọ́mọ ẹ̀ kọ́ fìbí tó bá ti mọ̀yàn mú yàn. ẹ pàdé mi ní kóńbìló 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 onígèlè yìí. kẹ́kẹ́lẹ́ wábí. onígèlè gbàṣúrín àwa pa inú yẹn pọ̀ gbogbo gbọ̀n tó fi ń ṣòbìrín àwa kò sínú lọ́hùn wọ́n gbọ́n bí gèlè orí ẹ̀ ṣẹ́rù gèlè yìí onílágbájá fi kọrin tó ní onígèlè yìí skẹ́skẹ́lẹ́ ẹjọ́ ọmọ skẹ́skẹ́lẹ́ ṣẹ́rù gèlè yìí ní skẹ́skẹ́lẹ́ àbískóntóló ṣé gèlè yìí ní ibo ló lọ tó sọ fún mi wípé o fẹ́ jáde. Why can't you tell me you're going out? Ẹ jọ̀ọ́ kí ni reason tí mo ṣe máa dágbére fún yín pé mò ń jáde? No, ṣé mo wà accountable fún yín ní bọ́dà Sàámú? Gbàngbà. Ẹ bá dẹ̀ mọ̀ pé ẹ fẹ́ máa monitor mi, ẹ fẹ́ mọ̀ pé òkè o, tí n bá ti ń jáde o, yọ̀ṣí bí o, tó bá ti ń lọ anywhere o, wọ́n á máa sọ fún bọ́dà Sàámú wípé òun jáde o. Ẹ dẹ̀ make it official, ẹ jẹ́ kí everybody mọ̀. So that èmi á mọ̀ pé imú ẹlẹ́dẹ̀ ó ti wọ́n gbà nìyẹn. Imú ẹlẹ́dẹ̀ wèrè wo ló fẹ́ wọ́n gbà? Imú ẹlẹ́dẹ̀ wèrè wo ló. Nísìrò bẹ́ẹ̀ kọ́ ló sì máa yà mí. Nísìrò bẹ́ẹ̀ kọ́ ló sì máa yà mí. Ó yá yà mí dáná. Nísìrò jẹ́ kí n fóònù mi. Sàmú ní Sàmú. Ẹ̀yin ní kí ẹ pẹ́ ẹ pò fún. Sàmú kì í bínú Sàmú. No, ẹ post fún. Ẹ dẹmọ fún. Ẹ fún. Bọ́dà Sàámú èmi ló ń jẹ ẹ̀ẹ́dẹ̀ sọ kankan. Mò ń wò náà pé kò wá yẹ lómi mọ́. Ìwọ ló wá dojú kọ gangan tó ń yà. Ó dà pé bí ìwèrè ni ẹ. Èmi ò ṣe bí ẹ Ọlọ́run má ṣe mí lẹ́bi wèrè. Rosam, kí ni mi nonsense gbogbo ìṣẹ̀lẹ̀ àtẹ̀kùn náà? And you're not even saying anything. Kì í tí wọ́n sọ nǹkan kí ni mo ṣe? Ṣé mi ò sọ̀rọ̀ báyìí ń gbọ́? Rosam, kọ́kọ́ wà tá a lè o. Ṣé ẹni tí mò ń wò yìí kó jọ wèrè? Èmi náà rú bẹ́ẹ̀. Mo rò báwo. Ẹni sọ̀rọ̀ question and answer ni irú àwọn èèyàn tó bá rí báyìí mo kì í máa ń use mọ́ wọn. Listen, I want to ask you one question. Are you a lunatic person or you are a normal person? Okay, to answer your question, yeah, you know, but I am very perfect when it comes to taking pictures. So, they are very sure pé gbogbo pictures for take sí báyìí gbogbo ẹ̀ ló fine. Tí mo dé print wọn jáde tán, ẹ máa like ẹ̀. But mo ṣe ń wò, ẹni tó fine jù mí báyìí tí mo like máa take pictures. Òun ni sísí mi yìí fine frame mi. Ẹ tó ṣe dáadáa. Ẹ múlù! Ẹ pa! Kò ní já fún ẹ. Àbórí ẹ̀ járu. Èmi gan rí mọ́lọ̀ kan. Wọ́n rí mú. O rí lọ́ǹgì bó ṣe ga tó. Ẹsẹ̀ ò lè mú. Ẹmu! Tí bá rí ẹmu máa fọ́ọ̀kì nímú ẹ lórí àǹtí á máa sọ kọ́ńbí ni. Ta ni sister ẹ̀ tó sọ? Ta ló dojú fọ́tò kan tó ń yà? Ẹbí ẹ̀ kọ́ lóyún. Èmi ò ṣe sister ẹ̀ wọ́ lọ́hùn jẹ́ kí èmi mọ̀ ọ́. Láàárín gbogbo àwa tá a dúró kò dé ya yan mọ́. Ìwọ ló bẹ̀rẹ̀ sí ní yà. Ṣé ẹ̀ mọ́ra rí nìyẹn ló ń yà ẹ̀? Ẹ̀ mọ́ra rí ló ń yà ẹ̀. Àpẹẹrẹ burúkú leléyìí o.
àpẹẹrẹ burúkú rẹ o tó bá ya group tó wá fi group lẹ̀ tó bá wá ń ya one personal person ó ya close ó ya medium ó dẹ̀ ya wide it's a bad signal for you bad signal ni ẹnìkan sọ mẹ́rin ó ní Yoshibi àti wèrè kò complete ẹni 24/7 ni wọ́n. I will never be a liability to any man. Máa ẹnìkan ọkùnrin kan kó máa fi mí ṣakọ. Èmi tí mo wà hard working mi ò lè stand ẹ̀kọ́ ọkùnrin kankan fi mí ṣakọ o. Ó ìwọ nìyẹn sórí nílé tiwa bí tèmi ti wá ọkùnrin ló ń tọ́jú ìyàwó. And any man tó bá wọn interested to get fẹ́ níbi ìyàwó ó gbọ́dọ̀ take care ní full responsibility. What are you saying? Babes. Ẹ dúró. Ọmọ ọdún mélòó ni tẹ́ sọ̀rọ̀ ilé ọkọ sí? Stop it now. Stop it. Oh, she must be joking. À ń sọ reality. Nǹkan tó máa ṣẹlẹ̀ ní future òun ni à ń sọ ọ̀rọ̀ ilé ẹ̀kọ́ sí yìí. Ìwọ ò ní boyfriend ni. Ṣé orí èmi? Ẹ gbà mí. What's the meaning of all this now? Orí wèrè ó sóye, but what's the meaning of all this bíi ti báwo? Bí mo ti rí kámẹ́rà. Ẹni tó ń yẹ wọ̀. Ẹ gbà mí. Kí lè ní ìbáyìí? Mi ò lọ máa jẹ́ ká lọ. Ẹ gbà mí. Kẹ́ ẹ farabalẹ̀, ẹ má farabalẹ̀. Tẹ́ ẹ bá farabalẹ̀, ẹ lè gbọ́ ohun tí mò ń sọ o. Ẹ lè gbọ́ ohun tí mò ń sọ o. A ní nǹkan tí Jùmọ̀kẹ́ ṣe. A ní kò dáa, kò yẹ kó kó àwọn ọmọ yẹn lọ. Ó yẹ kó kó wọn sílẹ̀ ní. Ẹjọ́ kí lẹ̀ ń sọ tí ó dùn lẹ́nu yín? Kó ká ọmọ ilé fọkọ. Kó ká ọmọ ilé fọkọ kó wá lọ fẹ́yàwó kan. Kí wẹ́rẹ́ kó lọ rì má rì. Ó máa fi àjà àwọn ọmọ ọlọ́mọ. Kò yẹ kó rí bẹ́ẹ̀ yẹn rárá. Èwo ni wọ́n tún sọ yìí? Ẹ wo ní tèmi o. Ọ̀rọ̀ títún mi nínú sọ yẹn ó lè mí fara mọ́. Orí ẹ pé ọ̀rẹ́ mi ó ṣe jàre. Ní ẹ̀rọ tá a wà yìí, ó mọ ká dán ọmọ mẹ́ta sáyà. Ọmọ mẹ́ta tọ̀ntọ̀ lásìkò tá a wà yìí. Kí ni kó fi kún un? Èmi ò mọ̀ tó bá wá jẹ́ wípé ó ní owó lọ́wọ́ tó lè fi tọ́jú àwọn ọmọ yẹn. Ó sì lè kó wọn lọ. Ṣùgbọ́n láìsí ìkọ́kọ́, àdẹ́fà ṣọ̀ọ̀kù. Ó wá kọ́ mi. Ẹ̀yin mọ́mí, ẹ jẹ́ ìyá yín ní fọ́tò. Wèrè mọ́lẹ́lẹ́ yìí. Ẹja ajá pa o. Ẹja mọ̀ sálọ. Ẹja bẹ́sẹ̀ wá sọ̀rọ̀. Ẹ wò ń sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ yóò kì í ṣọ̀rọ̀ kékeré o bí gbogbo wa ṣe pọ̀ tó nínú ilé yẹn tí gbogbo wa dúró yẹn èmi nìkan ni wèrè yìí ń dáyà ẹ wò ṣọ́ọ̀tì mi tó tèkì ajú mẹ́fà lọ ó kàn yá mi ni ìyẹn ní bọ̀dá wèrè bọ̀dá òṣì bọ̀dá wèrè. ẹ má ṣe pé ká lè sọ gangan. bọ̀dá Sàámú ni bọ̀dá Sàámú wá sọ pé wèrè wá o bí gbogbo wa ṣe pọ̀ tó yẹn o èmi nìkan ló ń yà o ó ń tèkì close ó ń tèkì medium ó ń tèkì white short ti tèmi ipe ó jẹ́ pé nǹkan kan wà nú ọ̀rọ̀ yẹn nìyẹn èmi náà dé wá jókòó mu dé wá rò sáà pé ó ṣe jẹ́ mi nìkan ni wèrè yẹn ń yà ipò ó máa ní reason ó máa ní nǹkan burúkú nínú ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi. nǹkan burúkú kò ní wọlé tọ̀ wá wá. àmín Jésù. ìṣẹ̀lẹ̀ ibi kò ní jẹ́ tiwa. àmín. ṣùgbọ́n ẹ ń sọ̀rọ̀ nípa wèrè. bẹ́ẹ̀ni. alágànná. bẹ́ẹ̀ni. ẹni tẹ́ wá ń sọ̀rọ̀ ń pa ẹ̀ báwo lẹ ṣe mọ̀ pé wèrè ni. pásọ sọ bẹ́ẹ̀ tẹ́ bá rí ẹni tí mò ń sọ ìrísí ẹ̀ gan lásán ó ti fi hàn pé wèrè ni bó ṣe ń sọ̀rọ̀ bó ṣe ń múra everything tó ń ṣe ó ti hàn pé wèrè ni sà. pásọ sọ bẹ́ẹ̀ ẹjọ́ ń sọ lọ́hùn mo rí pé busy gan ẹjọ́ ṣé mi lè máa lọ bóyá kí n padà wá rí yín sà. ẹ má ì tí ì lọ ẹgbọ́n tó ń sọ̀rọ̀ ń pẹ́ wọ́n sọ̀rọ̀ ń pa wèrè tó wọnú community ó dẹ̀ tún ń ya gbogbo ènìyàn wèrè ò ní yà yín o ṣé ẹ rí i tí wọ́n ń sọ̀rọ̀ ń pa ẹ̀ a máa gbàdúrà fún wọn ẹ̀yin náà máa wà ń bí ẹ forí kọ́ àdúrà yẹn kí ibi má bàa ṣẹlẹ̀ sí ẹnikẹ́ni nínú gbogbo community abẹ́wò ni pé èèyàn ń ya àwòrán èèyàn kiri tó tún wá jẹ́ wèrè wàhálà ò dẹ̀ ní wọnú community wa yìí ibi ò ní wọnú community wa yìí ìbànújẹ́ ò ní wọnú community wa yìí what. ṣẹ́rí stop it. Wogo, stop it. Stop it. I said you should stop it. Stop it. Stop it. Jésù Kristi. Kí ló ń ṣẹlẹ̀ ìwé? sọ bẹ́ẹ̀ mo sọ fún yín. This is serious. ṣé iná rí pé wèrè ni. ṣé rí pé wèrè ni sọ bẹ́ẹ̀ ó yẹ jẹ́ gbàdúrà. Nínú community yìí. kí ló tún ṣẹlẹ̀ bí.
àtọ̀kọ́lọ̀ kan yẹn ni mo tún ti ń gbáriwo kí ló ṣẹlẹ̀ sọ bẹ́ẹ̀. Múdà Sàámú ṣe mo sọ fún yín lélẹ́ẹ̀kan mo sọ fún yín pé mi ni wèrè yẹn yà ẹ̀ẹ́dẹ̀ ṣe kọ́kọ́ sí ẹ̀ẹ́sọ kọ́kọ́ gbà ó tún ti wá síbẹ̀ sí ó tún ti wá yà mí tí mo sọ fún yín tẹ́ sọ̀rọ̀ òṣì tẹ́ sọ̀rọ̀ pòdù lẹ́nu lọ́wọ́ ló ti wá tó tún ti yà mí yẹn. kí ló wá ṣe ń bí. wọ́n rí sọ bẹ́ẹ̀ mú ọ̀rọ̀ ayé mi ni. níwọ èmi ni wọ́n bá rí bẹ́ẹ̀ àwọn ẹ̀gbọ́n àwọn ni wọ́n pònú mo rò pé nǹkan ṣorí ẹ̀ ṣá mo ní kí ló wá ṣe ń bí kí ló wá ṣe ń bí. bọ́dà Sàámú ẹ má bínú sista Yoshibi wá sí orí òkè wọ́n gbé ọ̀rọ̀ ayé wọn wá bá Ọlọ́run lórí òkè yìí wọ́n sọ nípa nǹkan tó tún wọnú community tí wọ́n ń dojúkọ lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ní wèrè wá sí ilé ó dẹ̀ ń yà wọ́n wọ́n sọ lọ́wọ́ ó ní wèrè yẹn dé orí òkè yìí mi ò ní tàn yín wọ́n ya gbogbo wa papọ̀ ní o. wèrè yà yẹn pọ̀ àti sọ bẹ́ẹ̀ àti gbogbo yín wèrè yà yẹn pọ̀ kó lè clear kí n lè mọ̀ tẹ́ ń sọ màá lè mú mi máa dá sí wèrè yà yẹn pọ̀. ẹ ní sùúrù náà ẹ jẹ́ ń bi yín léèrè kí ni tẹ́ ẹ mọ̀ nípa wèrè tó wọ community. yes ẹ ṣe Ọlọ́run ẹ̀mí mímọ́ ò ní fi yín sílẹ̀ ọba tó ń bá yín ṣiṣẹ́ ò ní fi yín sílẹ̀ gbogbo tí mo mọ̀ nípa ẹ̀ ó ní máa sọ látòkè délẹ̀ mi ì dẹ̀ ní fi igbá kan mi ì ní fi bọ̀ kan nínú ṣó ti yé yín. ìgbà tá a wà nílé wèrè ò yà mí rí o ní kí ló ṣẹlẹ̀. bọ́dà Sàámú ẹ̀yin máa ní wèrè yẹn kọ́kọ́ yà ń gbàtà wà ń lè. èmi ẹ tí wèrè bá yà sí iyù ẹ̀kọ́ ní wèrè yà ni ṣé wèrè yà sí iyù mi èmi tó yẹ kó ṣe ni mò ń lẹ̀ mọ́ ọmọ 18 ìwọ tó gbọ́n a ṣí èrè ara abẹnú pátákì òdúró bí ò sọ pé bọ̀dé ẹ̀ kàn pọ̀ nú ta ló pọ̀ nú ní èmi àti ẹ sọ bẹ́ẹ̀ sà ẹ jẹ́ kó lọ gba kámẹ́rà tó wà lọ́wọ́ wèrè yẹn wá kẹ́ẹ̀kan wo gbogbo àwọn pictures tó wà nínú kámẹ́rà yẹn ẹ lè rí picture mi mẹ́ ohun tágbà fi ń jẹ̀kọ́ abẹ́ ìwé ló wà picture mi á ti disfocus nínú kámẹ́rà yẹn. torí ẹ̀ gangan náà mo ṣe ń béèrè pé kí ni àjọṣepọ̀ tó jọ wà láàárín ẹ̀yin àti wèrè yẹn. èmi àti wèrè jọ lájọṣepọ̀ o ẹni tó jọ lájọṣepọ̀ ó ní Àjàkájù àti Blacksmith àwọn mẹ́tẹ̀ẹ̀ta tó jọ lájọṣepọ̀ ní sáàkù kan náà tí wọ́n ti wú wọn nìyẹn àjọṣepọ̀ Blacksmith àti Àjàkájù. àmọ́ mo mọ̀ yẹn kán nínú community tá a wà yìí mo mọ̀ yàn kan tó mọ̀ wèrè yẹn rí family ni wọ́n jọra bí nǹkan mi tójútójú tìmútìmú tẹnutẹnu tìdítìdí náà fi jọra tí kéèyàn ṣe bẹ́ẹ̀ kó gbanú tẹ́kí gbogbo ẹ̀ náà fi jọra obìnrin lẹ́ni ọ̀hún kò yẹ yín ó súnmọ́ yín bí ìṣọ̀rùn orúkọ ẹ̀ ní Yoshibi. alákòóbá ni bọ̀dá yìí o èmi ò mọ wèrè o ṣe gbọ́rọ̀ pọ̀nù tó sọ. ẹ sà gbogbo ohun tó lè wù kó sọ láyé yìí mi ì ní bínú máa bú mi lọ mi ì ní bínú bọ̀ mo kàn fẹ́ kẹ́ ẹ ṣàkíyèsí kan ẹ sà ẹ kàn wo bí ìka ẹ wo ìka tó náà yẹn tó ní bọ́dá òṣì ẹ wo ìka yẹn sí ìka wèrè yẹn nígbà tó bá fẹ́ yà fọ́tò tó bá ṣe báyìí ẹ wo ká yẹn kó jọra bí ká wọ́n ṣe rí nínú fámìlì wọn nìyẹn ẹ bí Yoshibi gangan ní wèrè ẹ wọ sọ bẹ́ẹ̀ mo wá síbi torí ọ̀rọ̀ ayé yín ni o wọn ò ní fi rí ayé yín ṣàpínlẹ̀ o ọ̀tọ̀ làdúrà ọ̀tọ̀ opportunity ni mo gbé wá fún yín ṣé kí n gbé lọ. mo sọ bẹ́ẹ̀ gbàdúrà fẹ́mi náà jàre Ọlọ́run má jẹ́ kí n rí wàhálà ẹjọ́. ok kò sí wàhálà ọ̀rọ̀ wèrè lẹ fẹ́ mú pọ̀n ẹ jẹ́ kí n máa gbọ́rọ̀ ayé yín lọ. bàdà Sàámú ẹ má gbé lọ. ṣé jẹ́jẹ́ ń gbọ́rọ̀ ayé ẹ má gbé lọ. ẹ jẹ́ kó kúrò bí. láàrin ìṣẹ́jú kan ẹ jókòó kí n jọ gbàdúrà fún gbogbo wa papọ̀ kí wèrè má bàa ya close tẹ̀yìn náà. wèrè ò lè ya close mi èmi ò ṣẹ́ bí wèrè ẹ tí wèrè bá mọ̀ ni ìgbà tó débi ṣé kò yà yín. ó yà mí lọ́ọ̀kan. ọ̀kan ló ti yẹ mí náà kò ya close mi ta ló ya close ẹ. sista Yoshibi ni. màá jókòó torí tẹ̀sán. kúnlẹ̀ yọgẹlẹ. orúkọ Jésù Ọlọ́run tó ń gbọ́ tiwa nínú ìgbésà. wèrè túbọ̀. kí ni gbogbo eléyìí kí ni gbogbo eléyìí. ẹrù rẹ o bẹ́ẹ̀ ṣe ní iṣẹ́ gẹ́lẹ́ òun ni mo ṣe mo rí di ìyá wèrè gangan ni o tí mo wọṣọ wèrè yẹn gidi tí mo bẹ́ sí gbòòrò tí mo ya fọ́tò lọ káàkiri. ó jẹ̀bi ẹrù rẹ ó jẹ̀bi mi ìlú kò gbádùn ara kí ni gbogbo tó kú wáyé. ìwọ ya wèrè ó múra bí wèrè irọ́ kò ṣe ìyọ̀dọ̀ mi bí lo ti wọṣọ tó múra bí wèrè kò ṣe nígbà bí lo ti bẹ̀rẹ̀ sí kún gbogbo ẹ̀.
ẹ ṣé tí mo wà ní kó wá lọ mú wa tó lò mú wa yìí. Bàbá bẹ́ẹ̀ ṣe ní iṣẹ́ náà ni mo ṣe kílẹ̀ tún fẹ́ kí n ṣe. bẹ́ẹ̀ kọ́ ló ṣe ṣe ó ṣàbólógùn ṣe mí rárá. èwo ló rárẹ̀ ní gbogbo ọ̀tún wà bí. Bàbá ní kán lẹ́rìn ní kán lẹ́rìn àti pé bàbá kíní yìí kò rọrùn bẹ́ẹ̀ sọ yẹn aṣọ́gbùrì mú wọ mo bẹ́ẹ̀ sì gbòòrò tí má lè dé ọ̀dọ̀ ẹnikẹ́ni báyẹn tí má ní mo fẹ́ ya fọ́tò aṣọ́gbùrì mú wọ ó ń fi gilé mi ọ̀hún nílé rẹ́rìn. o ò ní làákàyè rárá ọ̀hún nílé rẹ́rìn. wo bí wèrè àdì nìyẹn wèrè ẹjọ asínwín nìyẹn ṣé wọn pe yàtọ̀ wà láàrin wèrè àtàsínwín ni asínwín máa má dàda ni àbó má dà. mi mú mu já. asínwín ló ń gbé nǹkan tó lè fi ṣèyàn lè ṣe dání ṣó o ní lọ́wọ́. mi ò mú dání. wọ́n máa ń fi wèrè rẹ̀ rìn ni ó bọ̀tán ní wèrè dùn kò ṣe bí lọ́mọ. o máa fi jẹ́ sàbí ẹ̀kún ni ṣé wèrè ẹ̀ wà lively ni wèrè ẹ̀ wà dófíà kò wèrè ẹ̀ ń lejú kiri. ó bọ̀tán ní kò tán lára wèrè kó má ku ẹ̀rìn músẹ́músẹ́. ó gbọ́ ẹ̀rìn músẹ́músẹ́ tiẹ̀ òun ló máa kó bá wọn táwọn náà fi máa rẹ́rìn wá lọ kó gbélé wa. ó ti gbòdo ó ti gbòdo bọ́mọ léèrè bá gbòdo dé kí náà máa wí wọ́n máa kó gìbò ó ti gbòdo ó ti fèlè mí ìròpọ́nà àbáyọ wà fún ẹ mọ́. bàbá ẹ dákun bàbá ẹjọ tó lọ gbogbo wàhálà tó ń ṣe yìí ó ti pọ̀ dúdú kí ká má rí nǹkan ṣe mú bàbá ẹjọ tó lọ kí lásán lè ṣe ẹ dákun ẹ dákun. wọ́n ní wò tó bá gbọ́tọ́ ní ẹni orí rẹ̀ kò pé o kò dẹ̀yìn o ẹni ara rẹ̀ kò yá o kò dẹ̀yìn o ọmọ olóṣù méje kò bìlà o. ṣé o gbàgbé pé ọjọ́ méje ni mo fún ẹ níbẹ̀rẹ̀ o ti lọ́jọ́ méje o ìjọ márùn-ún ni ìbéèrè akárò mọ́ ẹ. bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ọ̀nà àbáyọ o máa padà lọ ní o wà wá lọ mú un tó fi ń yà wọ́n wà tún wá lọ múra wèrè bó ṣe mú ọgọ́dọ̀ rẹ́rìn o nínú gbogbo bí gbogbo wọn ṣe rẹ́rìn yẹn inú ẹ̀ láti máa rí kan tó ń rẹ́rìn inú fọ́tò ẹ̀ torí ẹ̀ ti gbàpọ̀dé tá a máa lò bẹ́ẹ̀ ni àìjẹ́ bẹ́ẹ̀ wo bí ìgbére kárùn ẹ̀ ni lẹ́yìn pé gbére kárùn ẹ̀ o gbé burúkàjà bó ṣe jẹ́ nìyẹn wọnú ayé lọ má kà wọnú ayé lọ lásán o lọ ṣe wèrè bẹ́ẹ̀ ni lọ ya wèrè wo jẹ́ kọ́ mọ̀ bí gángangan wà lórí ẹ̀ ó máa fi gẹ́sà kun ni táwọn èèyàn bá ń wo àwọn gẹ́sà àwọn adẹ́rìn pòṣónú ṣé àwọn tó ń ṣe gẹ́sà àwọn tó bá tọrọ owó kiri pàtì ẹ̀ríkì pa wọn ẹ̀ríkì pa yàn bẹ́ẹ̀ ni wọn náà ṣe máa rí bó ṣe jẹ́ nìyẹn. ẹ̀gbọ́n ẹjọ́ nítorí Ọlọ́run ẹ kárí àmì Ọlọ́run bá wọn fi bẹ̀yìn ẹjọ́ ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ mo mọ̀ pé ẹ mọṣẹ́ tí mò ń ṣe fine iṣẹ́ tí mo tẹ̀ fẹ́ sọ yìí mo ṣe fẹ́ bẹ̀rẹ̀ ni I want to go into skit making you understand yeah so idea kan wá sí mi lórí wípé skit mo fẹ́ máa ṣe yẹn kí n máa lo concept a madman kí n máa múra bí wèrè so I'll just go around to take people's picture torí mo ṣe wá bá yín wípé as MC tẹ́yìn jẹ́ you are very funny. No, just calm down. O fẹ́ máa ya picture àwọn èèyàn wà wá múra bí wèrè. Báwo ló ṣe wá relate pẹ̀lú skit making? My point is I'm getting there, sir. That's where you come in. That's where you come in. As an MC tẹ́yìn jẹ́ tó jẹ́ pé ẹ funny gan kò sí ibi tẹ́ dé tó jẹ́ pé àwọn èèyàn onírẹ̀rìn para wọn ládùúgbò tán máa rẹ́rìn tọ̀ sára torí mo ṣe wá bá yín gangan torí mo mọ̀ pé èmi àti àlejò máa ṣiṣẹ́ papọ̀ tó jẹ́ pé a máa jáde. You just approach people. Tẹ́yìn bá ti approach àwọn èèyàn ẹ máa dẹ́rìn pa wọ́n then I will just take the picture. You just have to laugh so I will just take nice pictures. Ẹ̀gbọ́n ẹ jọ̀ọ́. Borogo ṣé o gbọ́ ọ̀kan tó ń sọ lẹ́tẹ̀ẹ́nu ara ẹ̀? Ìwọ náà imagine ara ẹ pé o kàn dúró síbi kan yẹn kan wá múra bí wèrè ṣé o ní sálọ ni? Báwo lè ṣe expect kan dúró rú ẹ̀? Ẹ̀gbọ́n nǹkan tí mo fẹ́ kẹ́ ṣe gbọ̀ngàn ni I want to do an exceptional concept. Do you understand? We have a lot of things going on the internet as it is here. So another concept lélẹ́yìí táwọn yóò tí ì ṣe rí. Okay, báwo lo ṣe wá rò pé action mi lè influence nǹkan tó fẹ́ ṣe? Ẹ̀gbọ́n ṣe wà lórí the same page pẹ̀lú mi ni. Èmi àti yín máa jáde, you understand? So ẹ̀yin gangan lè máa approach àwọn èèyàn. My own costume will be scary to people. So ẹ̀yin gangan lè máa approach àwọn èèyàn. You just make them laugh and I'll just be somewhere. I'll take pictures of them. I'll take pictures wọn.
màá ti yà wọ́n fọ́tò yín kàn máa pa wọ́n lẹ́rìn ní ẹ̀gbọ́n kó lè. ṣé wàá rò pé mo ní time gbogbo yẹn ṣá. fún mi báyìí àfi bí Ghana wavy lélẹ̀ èmi ò ṣeré lọ́dọ̀ ẹ̀ mọ́ o. Sorry, ladies. I'm sorry to disturb you. Ẹ jọ̀ọ́ ẹ má bínú pé mo disturb yín o. Actually kì í ṣe pé bóyá mo fẹ́ ask yín out because èmi náà ní girlfriend tèmi and we are happy together. But bẹ́ẹ̀ ṣe ń bọ̀ látọ̀kọ̀ ẹ mo ti wò pé àwọn ọmọ wo ló dùn tó ń dùn wò báyìí. So it will be an offence on my part but I appreciate orí Ọlọ́run ayé yín. Ẹyẹ wẹ̀yìn tẹ pupa ní ìsìn ẹ pupa fẹ́rẹ́fẹ́ kì í ṣe pé bóyá ẹ lo cream. Ẹ wọ àwọn náà wọ́n kàn dúdú wọn bá ìlà ojú wọn náà tún wá dúró one. Òun ni mo ṣe ní mi gbọ́dọ̀ máa appreciate Ọlọ́run ayé yín. Guys, you are beautiful. God bless you. God bless you. No, me ní kẹ́ báyìí ti lọ. In fact, mo ní láti appreciate Ọlọ́run ayé yín. You are so wonderful. You are wonderful. Ẹ má mind òun jàre. Ẹ má rẹ́rìn yín lọ jàre. Gbogbo ẹ stop ẹ jàgédé ní ká máa rẹ́rìn wèrè ń jáwọ́ ẹ̀jẹ̀ ní ká máa rẹ́rìn. No, kò sí nǹkan tẹ́lẹ̀ ìfẹ́ ṣe fún yín. Ṣé rí ẹ̀rín tí mo ní kẹ́ máa rí yẹn? Ẹ̀rín it's like an exercise to the face. Àtọkùnrin àtobìnrin tó bá fẹ́ exercise face ẹ̀ tó fẹ́ kó bá wà younger. Ó gbọ́dọ̀ máa rẹ́rìn. Ẹ má rẹ́rìn yín lọ jàre. You are beautiful. Kí ni sọ iná gbogbo eré ló yá wa iṣẹ́ ṣíṣe àmọ́kọ́ tó yá ni pé ká máa rẹ́rìn. Mo ní kẹ́ ẹ má mind. Ẹ má mind. Wèrè. Kó sì gbà báyìí. Ọ̀dẹ̀ ni ẹ o ti wà sẹ́ni kó sì lọ jáde. Mi ní tẹ̀lé mọ́. Ayọ̀ fún mi bọ̀bọ̀. Wá má ṣe bọ̀bọ̀ ilé ṣe bọ̀bọ̀ ẹ̀ tí ń rù sórí ìjókòó. Bá ta ló ń rù. Èyí tó rí mi ó jẹ́ pé mo ń bù mí. Ilẹ̀ ẹnu tó ní òun gangan ni problem tèmi. Kò gbàgbọ́ pé òun rù àti tó bá gbẹ tán pátápátá kó tó gbàgbọ́. Ẹ̀gbọ́n ẹ̀ ní kẹ́kọ̀ọ́ ta ọ̀kẹ́kọ̀ọ́ pé ẹ wojú lẹ̀ náà. Èmi ti nu ilé pa. Ó ṣẹlẹ̀ gangan. Ẹ má bínú èmi náà ṣe kò dé àdúgbò yìí. But mo wá notice kankan pa gbogbo yín ojú yín kan fresh ṣá ó kàn dán. Bẹ́ẹ̀ mo wà ṣeré. Bẹ́ẹ̀ ni wà ní. No, for real mi ṣeré o. Oh my God. Ìgbà ọlẹ́ wa. Ẹ̀yin brothers mi ẹ má bínú mi ò gbéjẹ̀ wá rárá o mo kàn fẹ́ take few pictures of you ni kò dẹ̀ ní pé rárá ẹ kàn má mi rẹ́rìn-ín díẹ̀ nǹkan tẹ̀ ẹ̀yà fọ́tà pápá ọ̀kan dákọ̀ yẹn pa. Ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ẹ jẹ́ ká rẹ́rìn ṣe mọ̀ pé alágànná ni bóyá nǹkan tó ń ṣe yìí tó bá ra àwọn pictures yẹn yà ó máa jẹ́ kó gain sanity ẹ̀ padà so ẹ jẹ́ ká rẹ́rìn. Irú nonsense wo lẹ́yìn náà ń sọ yìí wèrè adjust lens ó ń yà wá fọ́tò ẹni ká rẹ́rìn. Ẹ gbà mí olóyè burúkú lélẹ̀ ní. Olóyè burúkú ni o ọ̀rẹ́ ní yẹ́ òníkú rẹ̀ ayé lọ́la bàjẹ́ ni. Àbájẹ́ lè fẹ́ bàjẹ́ stability wo ló ń gé. O dẹ̀ ní rí stability yẹn. Bẹ́ẹ̀ ṣe máa ń jẹ́ lẹ́yà ìyẹn tó ti dádùgbò. Ẹ̀gbọ́n ẹsẹ̀ dádùgbò ni o. Lọ́wọ́. Wèrè ti wá da géèmì rú. No kò tí dàrú ẹ máa tún náà. Bẹ́ẹ̀ni calm down. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí mi náà tẹ play díẹ̀ mo fẹ́ bá yín kọ́yà. Ẹ̀gbọ́n tẹ́ bá máa play ó ti ń nà mí méjì lọ́wọ́ you understand ẹ máa gbé chair ẹ máa jókòó ni ẹ máa wọ sẹ́ẹ̀tì ni. Ẹ ti gbọ́ bẹ́ẹ̀. So ẹ máa wọ sẹ́ẹ̀tì ni máa rí. Mr. Agbekoya. Ẹ̀yin náà fẹ́ wọlé ẹ fẹ́ rù aṣọ asáré fúyẹ́ lọ́rùn. Lọ́bọ̀ tọ́jú fún mi jọ. Ẹ̀gbọ́n ẹjọ́ náà ẹjọ́ má yẹ kó sun yín báyà àgbà tó náà ń pò lẹ̀ ẹ̀gbọ́n tí ẹ ní sùgbẹ́ ẹ̀gbọ́n kan tó ń sọ náà. Ẹ̀bẹ̀ wo ló bẹ̀ mí kí ni tí wọ́n ti ń sú ẹ̀mí I'm tired. Ẹ̀gbọ́n ẹjọ́ ẹ̀ ní jẹ́ kó sun yín náà ni ṣé bẹ́ẹ̀ mo reason tí mo sọ pé mo fẹ́ ṣe kíní yìí lunatic make you laugh ni concept nǹkan tí mo yà ẹ̀dẹ̀ mọ̀ àwọn pípù yìí tó bá ti di pé a fẹ́ yà wọ́n kó fi kankan rẹ́rìn ẹni problem máa wà ẹ̀gbọ́n ẹjọ́ náà ẹ̀yin kan bá mi pàwọn lẹ́rìn kíkan ya picture yẹn ni. Ok àrò ara tẹ nìkan ni wọ́n sọ ó mọ nǹkan táwọn èèyàn máa pe fẹ́mi ni wọ́n máa pe nìkan mi fún mi ní náà. Ẹ̀gbọ́n ẹ mọ bọ́rọ̀ skit ṣe rí bí kíní ẹ bá ṣe go viral tó bá yẹ fọ́nì sí láwọn èèyàn ṣe máa láìkẹ́ sí tó bá dẹ̀ ti ń gbọ̀n sí mi náà lápò ẹ̀gbọ́n máa dúdú sí inú náà ẹ̀gbọ́n ilé ká ṣe kíní kan yanjú ẹ̀ ẹ̀gbọ́n jù. owó gbọ̀n sí ẹ lápò nìkan ló wà áfítà ó wà áfítà nǹkan táwọn èèyàn máa rò ń pa tèmi but then bóyá approach wa ló wrong a lè máa ṣe nǹkan kan ní the same way ká máa expect different results mo dẹ̀ ń sáré rò nǹkan kan sí bóyá kí mi máa pa wọ́n lẹ́rìn kí wọ́n dẹ̀ máa ya nǹkan tó máa ya from afar ìyẹn tún kọ́. Ẹ̀gbọ́n ẹ̀dẹ̀ àdé ẹ̀ náà wọlé
ó wọlé. Ó wọlé àbí kò wọlé? Ó wọlé ẹ̀gbọ́n, ó wọlé. It's a nice idea actually. Bó ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ni tó bá yẹ pé ẹ máa ṣe báyẹn ẹ̀yin náà ẹ máa pẹ̀lú wọn ẹ̀yin náà máa bá wọn rẹ́rìn-ín nìyẹn o so màá lè máa rí nǹkan tí mo fẹ́ rí yà. Ṣèbí mo fẹ́ pa wọ́n lẹ́rìn kò sí nǹkan tó rọrùn tèmi náà bá wọn rẹ́rìn but wá kàn make sure pé bóyá o máa lọ change lens kámẹ́rà olórí burúkú tó gbé káàkiri tó máa lè get nǹkan tó fẹ́ get from afar ni o. Ó dẹ̀ rìn o Ọlọ́run ó rìn tí ó rìn gidi ni o but ẹ̀kan máa bá mi pa wọ́n lẹ́rìn ṣe understand ẹ máa fi máa kàrámù ẹ̀rín ẹ̀gbọ́n ní ẹ̀gbọ́n so that màá lè rí kíní ó máa lè wúlò fún wa ẹ̀gbọ́n. This is the last time I'm doing this for you. No problem sir but you know I make sure pé ẹ rẹ́rìn gan this last time ẹ jọ. Kí n rẹ́rìn gan this last time. Gidi. ẹ̀gbọ́n tó bá dẹ̀ dé sí ààrẹ ó máa dọ́dọ̀ sí iná. Ẹ̀yin ní internal wa rí. Internal. Ó mọ̀ kó lóríire ni ẹ́. Mi ò fẹ́ bá ìjà. Ó yẹ kó jíṣọ́ náà fún ẹ. You can see I am very busy. Mo ṣe rí àzá lọ́wọ́ nsìn. So má disturb mi. Okay? I will get back to you later. Àbó gbọ́. Torí àsìkò tí mo wà yìí, kọjú pa ni. Má rẹ́rìn ni. Mi ìfẹ́ rẹ́rìn rárá kálá ni o. Ẹ̀gà yẹ lọ. Ẹ̀gà yẹ lọ. Ẹ̀gà yẹ lọ bàbá nínú ayé mi o ẹ tóbi nínú iṣẹ́ mi o ẹ tóbi nínú ilé mi o ẹ tóbi láàrin ọdẹ mi o ẹ tóbi The most influential man in the community. The most popular man in the community. Brother Saamu, the most hardworking man in the community. Brother Saamu, the most intelligent man in the country. Brother Saamu, the most popular man in the Kí ló wí? Ẹ wọ ọkàn yẹn bàbá wèrè tó wá ya picture lọ́jọ́ yẹn ó ló tún ya picture àtẹ̀kọ́ ni mo ti ń wò ó ti ń yà yẹn wò ó nìyẹn níbi igi yẹn. Ẹ fi ti wèrè lẹ́jàre ẹ má wọrí pa wèrè. Ṣé blue ni kọ́ lè wí? Green wà. Mo rí blue. Guy! Mo rí kábíà! Pursue it! No, ẹ má ṣe bẹ́ẹ̀ náà. Cousin! SAAMU ALAJO. SAAMU ALAJO. SAAMU ALAJO. SAAMU ALAJO. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. SAAMU ALAJO. Oṣù máa parí mo fẹ́ gbowó mi. SAAMU ALAJO. SAAMU ALAJO. Máa gbó owó mi. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rere ní fún wọn ní owó wọn. Máa gbó owó mi bó pẹ́. Má yára wájú tibí fún wọn lówó.